káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, àjùtẹ̀ tí mo wá. This is Scrub Blog X TV. Don't forget to subscribe, like and share. Ọ̀rọ̀ Pastor Olúwa ti wá kọjá bẹ́ẹ̀ báyìí o. Ó ti wá fèrò fọ́nà, ó ti wá ran gbogbo everywhere. Bàbá Násírì ti tú gbogbo àwọn àṣírí rẹpẹtẹ. Ó wá dórí pé Tọ́pẹ́ Àlàbí gan-an. Bàbá Násírì wá tú gbogbo àṣírí tó wà ní díẹ̀ pátápátá. Kí bó ṣe máa ń criticize orin àwọn olórin. Àwọn orin ẹ̀mí tán ti kọ́ ńgbà tí Tọ́pẹ́ Àlàbí gan wà ń bèbí. Wọ́n Tọ́pẹ́ Àlàbí gan criticize everything. Even dórí pé gbogbo ohun tó lu alọ́ṣe gan kò sẹ́ni tó tiẹ̀ mẹ́nu bà. Bàbá ìṣá ti ní kọ́ máa ṣáàkó ẹ̀rẹ̀ yí gbogbo ìjọ CAC. Everybody ṣáà sán ṣòkòtò wọn tight. Ibi tó bá ti jẹ́ kán tún nǹkan ṣe kán lè gbé ìgbésẹ̀ ńlá. But àṣírí rẹpẹtẹ tú ẹjọ́ mi ì lè sọ́tàn ẹja gbọ́dọ̀ ní Bàbá Násírì. Number 2, àkíyèsí mi tí mo fẹ́ pè sí, mo fẹ́ kí ó lọ sọ́dọ̀ bàbá Abíára, kí ó lọ kúnlẹ̀ ní gbangba, kó sọ fún bàbá Abíára pé kó dáríjì òun, kó má rẹ̀ kó kà sọ bàbá sì wà láyé báyìí. Ìyẹn ni pé kí ni túmọ̀ ìmọ̀ràn yìí? Ìmọ̀ràn ní òkè sóhun Olúwa ni mo sọ o. Kí ni túmọ̀ kó dáríjì òun ní pọ́blíkì? Gbogbo ohun tó ń ṣẹlẹ̀ sí ní ìsìn, ohun tó ṣe ìjọba bàbá Abíára àgbà tí bàbá Abíára wà ní general evangelist, òun ló ń ṣẹlẹ̀ sí. Ó ń sọ nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ pé àwọn kan fi orúkọ CAC wọ́n fi kó èrò jọ, wọ́n fi kó kìkì. Kò sẹ́ni tí ń forúkọ CAC kó èrò jọ. Ọlọ́run máa kúrò lọ́dọ̀ ẹnìkan lọ sọ́dọ̀ ẹnìkan ni. Tó bá jẹ́ ìdí tí mo fi sọ ni pé ní ìgbà tí bàbá Abíára wà nínú general evangelist, bí gbogbo èèyàn ṣe ń rọ́ sọ́dọ̀ Táíwò Òjó yìí, òun náà ni gbogbo wa rọ́ sọ́dọ̀ rẹ̀. Ìgbà yóò rò pé ọ̀dọ̀ nìkan lọ́lọ́run pín sí. Èyí tó yẹ kí ó kọ́wọ́ tí bàbá Abíára ń gbà náà lọ́hùn-ún, ó wí ìtòun, ó rí orí ọ̀fẹ́ tó ní bí ipò lò ní. Òun náà mọ̀ pé tó máa dépò yẹn, ó ti dépò yẹn nísìn, ẹ̀san ti wá ń ké. Pé bóyá àwọn kan èèyàn wọ́ tí wọ́n kò sẹ́ni akọ́lọ́run ó padà. Ìwàásù àkọ́kọ́ yẹn ni kó lọ bẹ̀bẹ̀ lọ́dọ̀ bàbá Abíára, ká gbàdúrà fún kí Ọlọ́run ó lè mú ẹ̀gún tó jẹ́ pé bí àwọn general evangelist bá ti wà, àwa tó yẹ kó kọ́wọ́ tì wọ́n a máa padà lẹ́yìn wọn ni. Ọlọ́run máa fẹ́ lò ní replace òkìkí wọn. So kí bàbá Abíára àtòun kí wọ́n pa ẹ̀gún yẹn rẹ́ ní ìsinyìí. Ìmọ̀ràn ni o, láti èdè tó sọ. Finally, ìmọ̀ràn kejì, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún Kásíjò lọ́dún yìí. Ẹ wo ohun tó ṣe fún ìyàwó ẹ̀. Kásíjò tẹ́ rí yẹn nípa ọ̀rọ̀ alágbèrè àbí obìnrin níwájú Ọlọ́run. Kásíjò ní number 1 tó ṣàgbèrè jù nínú àwọn olórí wa ní CAC. Ṣùgbọ́n ó ti lè wá yí padà báyìí o. Kò bímọ fálè láàmì mi ò dájú. Ṣùgbọ́n tí Kásíjò bá lè respect ìyàwó ẹ̀ tó ṣe nǹkan ńlá bẹ́ẹ̀ yẹn fún lọ́dún yìí, mo gbàdúrà fún ìgbà tí mo rí, ọkàn mi yọ̀ sí. Ẹ̀yin náà ẹ promote position ìgbéyàwó. Ọ̀pọ̀lọpọ̀ program tí ẹ ń lọ, ẹ mú ìyàwó yín dání, nítorí nínú area ìgbéyàwó wàhálà wà fún gbogbo wa o. A ní standard position in marital issue. Marital area wa a wà lack. Ọ̀pọ̀lọpọ̀ mega crusade tó ń lọ tó ń ṣe, mú ìyàwó ẹ̀ dání bí a ti ń kí yín ká máa kí mọ́mí general overseer. Bí ẹ̀yin bá bẹ̀rẹ̀, ẹ wọ the same aṣọ nígbà míì. Bí ẹ bá bẹ̀rẹ̀, gbogbo àwa tó ń bọ̀ lẹ́yìn á lè kọ́pì. Bàbá Abíára kì í mú ìyàwó ẹ̀ rìn, ẹ̀nà ẹ̀ mú ìyàwó ẹ̀ rìn. Òun náà ló kọlu gbogbo àwa ọ̀dọ́ àtàlú àti gbogbo wa yìí ní ojú wa ṣe ń jà ní ìsín. Ẹ promote marital láì ní wa láì fún wa. Ẹ fún
ọ̀pọ̀lọpọ̀ ní ìsìn bàbá general Bashir bàbá Ọ̀dẹ́jọbí ó wá sí program kò mú ìyàwó ẹ̀ dání, bàbá ẹ̀sọ̀ Ládélé wá, àwọn màmá yìí ti dàgbà kò sí tẹ́ ẹ fi wọ́n ṣe inú ilé. Ẹ wo bàbá Adébóyè, ẹ wò wọ́n. Ẹ jẹ́ kí àwa náà promote àwọn ìyàwó wa. Bí bàbá Ọ̀dẹ́jọbí ṣe wá ní àná yẹn kó náà kí màmá náà jókòó. Àwọn màmá yìí ti dàgbà, wọn bí màmá ká sọ pé ọmọ ni wọ́n tọ́. Ẹ promote marital line wa. Ẹ jẹ́ ká tún ibẹ̀ ṣe. Ẹ jẹ́ àtúnṣe. Ẹ̀yin náà lọ́dún ìmọ̀ máa wò yín bí ẹ bá ṣe birthday fún ìyàwó yín tí ẹ ní ṣe kó dín ńlá, tí ẹ̀yin bàbá ẹ bá tún ṣe dé wàhálà tí a ní lórí issue marriage yìí nìsín àní lè ní. Nísìn àwọn fàájá, mo fi Ọlọ́run bẹ gbogbo àwọn fàájá nísìn, wọ́n ní àwọn fẹ́ lọ sí ṣọ̀ṣà lọ. Ẹ̀bẹ̀ tí mo wá ń bi àwọn fàájá ni pé ká má lọ ṣọ̀ṣà lọ, ká lọ protect ní secretariat ní Ìbàdàn. Ìyẹn gbogbo tó ṣẹlẹ̀ nípa ìgbéyàwó alọ́ yìí, Ọlọ́run fẹ́ fi ra àwọn ìyàwó àwa ìránṣẹ́ Ọlọ́run ní ṣíṣe padà ní kí wọ́n wá protect ní Ìbàdàn. Torí alọ́ ó gbé lẹ́tà, ó gbé lẹ́tà, ó fáìlì Awokoko. Nígbà fáìlì Awokoko immediately yẹn lẹ́tà Fálànà ẹ ti gbé sí CAC News. Ṣé n tí alọ́ wá ṣe ọmọ ìyàwó yẹn ṣó dáa lójú yín ni as a church? Ẹ̀fẹ̀dìkanjú yẹn àti church sódà lójú yẹn tí ìkan gidi ni. Sẹ́yìn lè ní ọmọ kọ́mọ yóò di àràbà kó fẹ́ ọkọ kọ́kọ́ ẹ̀ silent ẹ̀. Àdàbí máa wà ẹ̀san máa wà ọjọ́ ẹ̀san máa wà. Ẹ̀yin ẹ̀ ń gbé ọ̀rọ̀ Fálànà ẹ̀ ń gbé sí CAC News. Omojú dẹ̀ gbọ́n mi, mo dẹ̀ sunkún. Ṣé ẹ̀yin lè ṣe ẹ lè gbà fún ọmọ yín obìnrin kọ́kọ́ ṣe bẹ́ẹ̀? Kí ni ayọ̀ tó wà nù yín? Bí a lọ bá pe Awokoko lẹ́jọ́, kí ni ayọ̀ tó wá jẹ́ fún yín tẹ́ fi gbé ní ìsìn yẹn sórí CAC News? Ṣé ayọ̀ ló jẹ́ fún wa ní tó ń ṣẹlẹ̀ yẹn? Mo bẹ̀ yín bàbá bàbá Eskaya, ẹ̀yin náà lọ gbéyàwó yín, ẹ jẹ́ kó máa bá yín lọ mega crusade gbogbo tẹ̀ ṣe yìí. It is a time to promote our wife. Pásọ CAC kì í báyàwó wọn wá dìṣe máa sọ, kì í báyàwó wọn wá dìṣe kínní, kì í báyàwó wọn lọ ìsọjí. Kí ni wàhálà wa? Ètò àkọ́kọ́ tí Ọlọ́run ṣe nínú ọgbà Édẹ́nì òun la bàjẹ́ yìí. Ṣé ègún ni Babalọ́lá gún fún wa ni àbí ìyàwó ẹ̀? Ìyẹn ní tí mo fẹ́ bá yín sọ bàbá Eskaya, mo ti dúró ní ibẹ̀ yẹn o. Eléyìí ti màmá Bọ́lá Ààrẹ. Kí n tó sọ ti màmá Bọ́lá Ààrẹ àti Tọ́pẹ́ Àlàbí, number one ni pé àwọn nǹkan tá a lè fi ẹran ara túmọ̀, a lè fi ẹran ara túmọ̀ ẹ̀mí mọ́, a lè fi ẹran ara túmọ̀ ìwé mímọ́, a lè fi ẹran ara túmọ̀ Ọlọ́run, a lè fi ẹran ara túmọ̀ ohùn Ọlọ́run, a lè fi ẹran ara túmọ̀ àlá, a lè fi ẹran ara túmọ̀ ìjọba ọ̀run, bẹ́ẹ̀ ni a lè fi ẹran ara túmọ̀ oríkì Ọlọ́run. Àdẹ̀ lè fi ẹran ara túmọ̀ okòó tó bá ti jẹ́ àdìtú láti ọ̀run wá. You can't interpret all this by canons. Kí ni mo torí ẹ̀ṣẹ̀ léyìí? Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbé ayé màmá Bọ́lá Ààrẹ. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbé ayé ẹ̀. One, mo máa mo lè wá sílé láti wá bá gẹ́gẹ́ bí ìyá. He remained my mother till Christ call. Mo lè wá sínú ilé wá bá màmá pé mo rí nǹkan báyìí, mo dẹ̀ fẹ́ kí a ṣe nǹkan báyìí.
ṣùgbọ́n nítorí nǹkan yẹn ti bọ́ sí public ó dẹ̀ ní the public address ni mo ṣe sọ kí màmá bá dẹ̀ rí bí nǹkan tí ó kù díẹ̀ mo fi ọba àwọn ọba bẹ̀ kó má bínú nítorí Ọlọ́run torí ọjọ́ tó gbà mí sílé tọmọtọmọ tayátayá nígbà tí CAC fẹ́ fi ayákìlà pa mí ọjọ́ tó gbà mí lọ́jọ́ ewu ọjọ́ àdúrà rẹ̀ lórí mi ò gbé wá sí public torí ọ̀rọ̀ tí ó ń ṣẹlẹ̀ ó ti wà ní public ni mo ti fẹ́ àdírẹ́sì ẹ̀ public bí bẹ́ẹ̀ kọ́ màá wá bá bàbá màmá nínú ilé láti àdírẹ́sì ẹ̀. Number one, màmá tún àwọn orin kan kọ ní àkókò lórí afẹ́fẹ́ nítorí àwọn èèyàn ń criticize orin yẹn pàápàá Tọ́pẹ́ Àlàbí criticize orin yẹn. Màmá tún àwọn orin kan kọ ní ìgbà kan ó tún orin kan kọ pé èmi ò mọ̀ o èmi ò mọ̀ ọ̀gángan o ibi tí ìbá ti mọ̀ pẹ̀lú wá. Nígbà tó máa torin ẹ̀kọ́ wá nítorí àwọn èèyàn criticize orin yẹn èmi ti mọ̀ ọ̀gángan ìtumọ̀ èmi ò mọ̀ ọ̀gángan ibi tí ìbá ti mọ̀ pẹ̀lú wá nílẹ̀ Yorùbá ìtumọ̀ rẹ̀ ni pé Ọlọ́run kọjá àlàyé Ọlọ́run àdìtú ni oore Ọlọ́run mi ò mọ bí mo ṣe fẹ́ máa ròyìn ẹ̀ tán àkàìkàtàn lórí rẹ̀ that is in Yorùbá how to provoke God. Bí ẹnìkan bá sọ pé òun mọ ibi tóun bá ti mọ́pẹ́ wá nínú Ọlọ́run ó jẹ́ aláìmoore ẹ̀dá. Ibo mélòó ló fẹ́ kà nínú oore Ọlọ́run? Ṣé ti ẹ̀mí tó fún wa ni? Ṣé ti inú orí ni? Ṣé ti ọ̀rọ̀ ni? Ṣé ti ẹwà ni? Ṣé tògo ni? Ṣé tọmọ mélòó la lè kà nínú oore Ọlọ́run? Ìtumọ̀ mi ò mọ ibi tí n bá ti bẹ̀rẹ̀ ọpẹ́ mi. Àgbẹ̀dọ̀ torí criticism àwọn èèyàn orin tí ọba àwọn bá ti lò lọ kí a wá máa padà torí àwọn èèyàn criticize ẹ̀. Mo bẹ̀ màmá torí Ọlọ́run. Number two, màmá Tọ́pẹ́ Àlàbí ṣẹ̀ṣẹ̀ criticize orin kan lórí media káàkiri. Màmá náà tó lọ pé òun lọ correct ẹ̀ yí pé alágbára bí àrá ò ẹ̀yà dúdà. Mo fẹ́ bèè lọ́wọ́ màámi ta ló mọ oríkì Ọlọ́run tán? Ta lè sọ oríkì Ọlọ́run tán? Ibi tó bá yí sí tí a bá ń praise Ọlọ́run okòhun tí Olúwa okòhun tẹ̀mí mọ́ bá pe Olúwa fún wa he accepted. Ìbéèrè tí mo wá ń béèrè lọ́wọ́ mọ́mì ní ìsìn màámi ó dùn mí. Orin tí Tọ́pẹ́ Àlàbí ṣẹ̀ṣẹ̀ criticize yìí Tọ́pẹ́ Àlàbí ti wà lẹ́nu ọmú ìgbà tí a ti ń kọrin tọ́lọ́run ti gbé orin yẹn fún yín. Àwọn orin yìí kẹ̀kẹ́ ṣe ti yín mọ́ ó ti di orin ìjọ àpọ́sù ti Kristi láti ọ̀dọ̀ yín. Tọ́pẹ́ Àlàbí tó ń criticize orin yìí kò ní ṣọ́ọ̀ṣì kò ní ìtàn rere kan tí ó ṣe é fi gbàdúrà. Ó criticize orin yín Ayéfẹ́lẹ́ ó criticize Yágbóyájù. Iṣẹ́ tán ń gbé lóun lọ́wọ́ ni pé torí òun ò ní ọjọ́ tí Tọ́pẹ́ Àlàbí ti kọrin débi tó dé ẹ̀ka dárúkọ orin kan tí Tọ́pẹ́ Àlàbí kọ tó wà evergreen tó jẹ́ pé gbogbo ìjọ wọ́n mọ̀ wọ́n ń kọ́ gẹ́gẹ́ bí orin ẹ̀ bí àwọn ẹwọ apárapá anointing lónìí kó tó sọ gbogbo ìyá ti mọ orísun ẹ̀. Ẹ wo Wùmí Babalọ́lá ẹ wo Dùnní Akínàánú ẹ wo màmá Ṣẹ̀wẹ̀lẹ̀ ẹ wo màmá Fúnmi Àrágbáyé ẹ wo àwọn bàbá Òjó Adé ẹ wo bàbá Ayẹwà
ẹ wo àwọn bàbá ní Adédòkun, ẹ wo ẹ̀gbọ́n wa Elijah Akíntúndé, gbogbo wọn ló ní orin tó jẹ́ pé tá a bá kọ́ bá lágbájá ló kọrin, ẹ kà dárúkọ orin tí gbogbo àgbáyé handle tó jẹ́ ti Tọ́pẹ́ Àlàbí is not. Orísun tá a lè fi gbàdúrà ni. Àṣeyọrí ló ní kò lórúkọ rere. Tọ́pẹ́ Àlàbí kéré láti wá máa tákù orin ẹ̀mí. Ẹlẹ́ran ara kéré láti wá máa ṣètúmọ̀ orin ẹ̀mí. Màmá, orogún òwò ni Tọ́pẹ́ Àlàbí jẹ́ fún yín o. Kì í dẹ́sẹ̀ yín nìkan ló kọ́kọ́ ṣe fún o. Tọ́pẹ́ Àlàbí ò dẹ̀ lórúkọ rere o. Ẹni tó gbé ọmọ ọlọ́mọ tó gbé fún àlè tó ń kọ̀rẹ́ẹ̀tì orin ẹ̀mí. Ẹni tó jáde lọ́dọ̀ Àjànàkú tó ba bẹ̀jẹ́, ọ̀dọ̀ màmá rẹ̀ dẹ́ẹ̀mù olóògbé, ó ba bẹ̀jẹ́ ó ba jà ní. Ọkọ àkọ́kọ́ ẹ̀ ó ba yé ẹ̀jẹ́, ọmọ àkọ́bí ẹ̀ ó sọ́dọ̀ ọmọ àlè. Ẹ dárúkọ kan tí Tọ́pẹ́ Àlàbí tí a lè fi orúkọ ẹ̀ gbàdúrà nínú àwọn olórin ẹ̀mí yìí tó criticize orin olórin. Tí Tọ́pẹ́ Àlàbí bá jẹ́ ọmọ Ọlọ́run tí ì bá ṣe ọmọ ọ̀run àpáìdì, ṣé irú Tọ́pẹ́ Àlàbí ó yẹ kó jáde tí ì bá ṣe àwọn ṣọ́ọ̀ṣì ọ̀run àpáìdì tí wọ́n ń pè? Ó lọ fi ara há sí orí òkè bàbá àbíyè láìpẹ́ yìí. Ó débẹ̀ tó fi há síbẹ̀ ni pé ó débẹ̀ ó lóun ò gbowó láti lé gbogbo àwọn màmá Ṣẹ́wẹ́lẹ́, gbogbo màmá Bọ́lá rẹ̀, gbogbo ilẹ̀ ẹjọ́ bẹ̀rẹ̀ bàbá àbíyè. Tọ́pẹ́ Àlàbí ò síbẹ̀. Ìgbà kan ṣoṣo tó débẹ̀ ó wọ ọ̀dọ̀ mọ́mì Àkàndé, túbẹ̀ ó lóun ò kì í gbowó, ibi tó ti gba ibẹ̀ nìyẹn. Gbogbo bí ó bá ti dé ló máa ń gbà. Bẹ́ẹ̀ ni ti bàbá Oyèdépò. Yàtọ̀ sí ọ̀dọ̀ bàbá orí òkè bàbá àbíyè, ẹ kà dárúkọ ṣọ́ọ̀ṣì tí Tọ́pẹ́ Àlàbí tó ń lọ ní Nàìjíríà yìí àti ibi tán ti ń pè yàtọ̀ sáwọn ibi ọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì òkùnkùn àti ṣọ́ọ̀ṣì ọ̀rọ̀ àpáìdì, ṣọ́ọ̀ṣì tán ti ń wá sẹlíbírìtì. Ẹ dárúkọ ṣọ́ọ̀ṣì ọmọ Ọlọ́run tán ti ń pè Tọ́pẹ́ Àlàbí ní Nàìjíríà. Màmá, mo fi ọba àwọn ọba bẹ̀yìn, mo fi ikú àtàjíǹde Jésù bẹ̀yìn, mi ò nẹ́nìtì pẹ̀lú Tọ́pẹ́ Àlàbí. Gbogbo ìgbé ayé ẹ̀ kó máa kọ̀ndẹ́mù àwọn olórin bíi tiẹ̀, kó máa kọ̀ndẹ́mù olórin. Yìí tó dẹ̀fà tó fi ṣe gbogbo èyí, yìí tó ṣe Àjànàkú ló rò pé ó fẹ́ máa ṣe àwọn tó kù. Ògo Yínká Ayéfẹ́lẹ́ tó rò pé ó fẹ́ ba tiẹ̀ jẹ́ lọ́jọ́ sí títí di àárọ̀ yìí. Yínká Ayéfẹ́lẹ́ Yínká aláṣeyọrí náà nìyẹn. Ògo Yínká yá. Gbogbo àwọn tó dẹ̀ ń ṣe kí ló dé àwọn bàbá wa Yínká Ayéfẹ́lẹ́ kan lálálálálá, kí ló dé tí ò lọ correct àwọn orin màmá bàbá Yínká Ayéfẹ́lẹ́ tí wọ́n kọ dáadáa dẹ́dẹ́, kí ló dé tí ò lọ correct ẹ̀ tó lọ bẹ̀? Ó ti mọ̀ pé àwọn yẹn máa bà ti òun jẹ́. So màmá mi, màmá CAC, màmá gospel, mo bẹ̀ yín o. Àwọn orin tí ẹ wá kọ̀rẹ́ẹ̀tì wọ̀nyí, nọmba 1 ìbéèrè tí mo fẹ́ béèrè kí n tó máa lọ lélẹ̀. Ṣé Ọlọ́run ló ní orin yẹn òun ò tẹ́wọ́ gbà mọ́? Kẹ́ wá ṣe àtúnṣe ẹ̀. Ìyẹn ìbéèrè àkọ́kọ́. Ìbéèrè kejì, ní ìgbà tí ó gba orin yẹn ní early 60s 70s, ṣé ẹran ara ló kọrin yẹn fún yín? Ṣé kìí ṣe àtinú ẹ̀mí mọ́ ló ti gbà á? Ìbéèrè ẹ̀kẹta, màmá mi, orin tó ṣẹ̀ṣẹ̀ wá ṣe àtúnṣe rẹ̀ yìí, ó kọ́ níwájú bàbá mi, bàbá wa Babájídé ní Iléṣà, ó kọ́ níwájú bàbá wa Ọbádáre, ó kọ́ níwájú bàbá wa Sáǹsì Àkàndẹ́ẹ̀dẹ́, ó kọ́ níwájú bàbá wa Ìdàòsà, ó kọ́ níwájú bàbá wa bàbá Ọlọ́wẹ̀rẹ́, ó kọ́ níwájú àwọn bàbá tí wọ́n ti sùn, gbogbo wọn bá yín kọ́ nínú ìsọjí Ìdàòsà ní 80s. Orin yẹn ló kọ tí ayé àtọ̀run yabò, tí arọ rìn, tí òkú jíǹde, tí ìsọjí ṣe. Orin yẹn ní ìsìn báyìí ni Tọ́pẹ́ Àlàbí ṣe wá ń kọ̀ndẹ́mù tẹ́yìn náà wá wọlé mídíà. Ṣé
àwọn bàbá yẹn àwọn bàbá tó kú tí o ti kọrin yẹn tí wọ́n bá ọkọrin yẹn tá à dẹ̀ kọ̀ndẹ̀mù ẹ̀ ní ìgbà yẹn tí Ọlọ́run dẹ̀ forin yẹn gbé ọ káàkiri gbogbo ayé ní correction tó ṣe ṣé ó lọ bá gbogbo àwọn tó ti kú yẹn láti sọ pé orí ọjọ́ yẹn ò tí ẹ fi ṣèṣọjí o kò wá òkè mọ́ o ó lálẹ́ bú o èèyàn mélòó ló lọ bá báyìí torí nígbà tó bá ṣe ti orí mídíà tán ṣé ó tún padà lọ sọ́dọ̀ gbogbo àwọn òkú yẹn láti lọ máa sọ pé orí yẹn lálẹ́ bú mọ́mọ́ ẹ̀tàn ìsúnmọ́ bẹ́ńtà ní ìsìn àwọn ọmọ ọ̀rọ̀ apá èdè máa wà lórí mídíà èèyàn bíi Tọ́pẹ́ Àlàbí mà ní Ọdẹ́dọ̀yìn Ezekiel Ọláwùnmí gbogbo tó sọ Ọláwùnmí tó sọ pé òrìṣà ni ká lọ dé mùsùlùmí ká lọ bẹ́ẹ̀rì Babalọ́lá ká gbàwòrán gbàdúrà ká ṣe àwọn kérúbù lọ sétí odò òrìṣà náà lọ sìn láìpẹ́ Ọdẹ́dọ̀yìn ọ̀nà ló lọ sí gbogbo Ísírẹ́lì jọ tó lọ sí Ísírẹ́lì tó lọ sí di ère Maria tó lọ sí òkun Jọ́dánì tó ló ń gbé gbogbo agbára odò mi tó lọ káàkiri tó ń dúró síbẹ̀ tó ń gbàdúrà tó ṣe ọdẹ kọ̀dẹ́ gbogbo tó Ọdẹ́dọ̀yìn kọ̀dẹ́mù òun náà ló tún padà ń ṣe Tọ́pẹ́ Àlàbí ní ìsìn tó wá kọ̀dẹ́mù orin olórin gbogbo ìgbà yìí yẹ́rìn ìgì rẹ̀ ìmúra rẹ̀ bíi ti ilé àwọn Fẹlá Shrine bíi tàlàṣẹ́wó Tọ́pẹ́ Àlàbí tí ó ṣẹ̀ṣẹ̀ wá kọ̀dẹ́mù gbogbo orin ní ìsìn tó kọ̀dẹ́mù orin àwọn ìránṣẹ́ Ọlọ́run yìí tó kọ̀dẹ́mù orin ní ìsìn iṣẹ́ tá a gbélé lọ́wọ́ nìyẹn ní ìsìn màmá mo ti dáwọ́ dúró Tọ́pẹ́ Àlàbí tó sọ wípé òun kọ̀dẹ́mù alòmíì nínú wọn ní Ọlọ́run iṣẹ́ nìkan ni nínú Ọlọ́run lẹ́nu àkọ́kọ́ kí ló kàn wọ́n bẹ́ẹ̀ gbogbo tí àwọn èèyàn ń ṣe báyìí láti rí i pé ayé ò gba ọ̀ríjínà yẹn mọ́ pé ká lè máa ná ọjà orí burúkú táwọn ná. Ìjọba òkùnkùn máa ń wọ wàhálà ni. Mo fẹ́ béèrè lọ́wọ́ Tọ́pẹ́ Àlàbí tó ní Ọlọ́run wa kì í ṣẹgbẹ́ àrá. Mo fẹ́ béèrè lọ́wọ́ Tọ́pẹ́ Àlàbí. Tọ́pẹ́ Àlàbí kí Ọlọ́run pé Ọlọ́run wọ kẹ̀mbẹ̀rẹ̀ bí ìgbà. Ibo ni Ọlọ́run ti rí ibo ni Tọ́pẹ́ ṣé Ọlọ́run wá jẹ́ Ọlọ́run lẹ́yìn Yorùbá tó wọ kẹ̀mbẹ̀rẹ̀. Ibo ni Tọ́pẹ́ Àlàbí ti rí Ọlọ́run tó rí kẹ̀mbẹ̀rẹ̀ di Ọlọ́run. Tọ́pẹ́ Àlàbí kí Ọlọ́run ní orí òkè bàbá àbí èpè ọlọ́wọ́ gbọgbọrọ. Ṣé Tọ́pẹ́ Àlàbí lè pe bàbá rẹ̀ ọlọ́wọ́ gbọgbọrọ? Ṣé ó rí ọwọ́ Ọlọ́run rí? Tọ́pẹ́ Àlàbí kí Ọlọ́run ní orí òkè bàbá àbí è. Ó ní Ọlọ́run ó ní Ọlọ́run ní orí òkè bàbá àbí è. Ó ní màá rántí ó ní Ọlọ́run kábíyèsí ó dẹ̀ pé ọba ìlú ẹ̀ àti kábíyèsí níbi tó ti lọ sí prógráàmù kan láìpẹ́ ó pe Ọ̀ọ̀ni òrìṣà ó pè ní kábíyèsí. Ṣé Tọ́pẹ́ Àlàbí ṣé kò mọ̀ pé ènìyàn ní Ọlọ́run ní jẹ́ kábíyèsí ni kí ló dé tó wá rí léètì orúkọ Ọlọ́run tó fi ń pe ènìyàn lásánlàsán? Tọ́pẹ́ Àlàbí sọ pé Ọlọ́run tóbi títí ayé àtọ̀run ògbà nínú kẹ́sẹ̀tì olókéré títí ó gbanú aláboyún. Ṣé Tọ́pẹ́ Àlàbí wá rí dínkù Ọlọ́run títí dénú aláboyún? Kí ni wàhálà? When you are praising God, God is unlimited. God is beyond human imagination. God is beyond human memories. Okun tá a bá pe Ọlọ́run nínú èyìn tí Ọlọ́run ò bá ti sọ fún wa pé òun ò tẹ́wọ́ gbà ẹ fi ilẹ̀ rárá ni wọ́n fi ń sọ̀rọ̀ ní ìsín wọn lẹ́mìí mọ́ títí di àárọ̀ yìí orin èmi ò mọ̀ ibi tí ìbá ti mọ́pẹ́ mi wá yẹn àti èyí tá a ṣe túkọ ṣé ó dàbí èyí tá a tó ṣe ṣé ó dàbí kò lè dàbí kí ẹ tó lọ àwọn ẹ̀mí òkùnkùn wọn fẹ́ make sure pé wọ́n destroy gbogbo legacy rere tó wà ńlẹ̀
ọmọlẹ́yìn òkùnkùn làwọn èèyàn wọ̀nyí o ó tọ́ mo sọ fún yín o Tọ́pẹ́ Àlàbí èyí tó kó gbájú ti orin ẹ̀ kó yé kọ̀ndẹ́ẹ̀mù orin olórin èyí tí mo fẹ́ sọ nìyẹn gbogbo kì í dẹ̀ wá ṣe báyìí àwọn bàbá alọ́kàn àwọn bàbá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ti sùn wọn kọ̀ndẹ́ẹ̀mù orin yẹn Tọ́pẹ́ Àlàbí ló kọ̀ndẹ́ẹ̀mù orin ẹ̀yin náà wá lọ sórí mídíà kó orin yẹn ní ìwọ̀n ìgbà tí ìbá ti ṣe Ọlọ́run ló ní kẹ́ ẹ lọ tún ṣe ó léwu o mọ́mì màámi má bínú ọ̀rọ̀ Tọ́pẹ́ Àlàbí ló jẹ́ kí n gbé ọ̀rọ̀ yìí wá sórí mídíà if not mo máa wá bá yín nínú ilé ni kì í sọ̀rọ̀ máa tẹ̀yìn sọ̀rọ̀ public ṣùgbọ́n mo sọ nítorí pé ó ti wá sórí public address kí Tọ́pẹ́ Àlàbí ó lè gbọ́ kó dákẹ́ orin olórin láti máa condemn kì í dẹ̀ wá sí òun nìkan gbogbo tango mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo ti ń ṣe kásẹ̀tì báyìí over 20 something years mo dẹ̀ ti ṣe ábọ̀mù bíi 30 album mo máa tán pè ní orin ẹ̀mẹ̀ mo máa tán pè ní composer mo máa tán pè ní praise ní tí mo fẹ́ sọ nìyẹn ẹ sọ fún Tọ́pẹ́ Àlàbí kó gbogbo ẹ̀yin olórin ẹ̀mí ẹ yé kọ̀ndẹ́ẹ̀mù orin olórin ẹ fèsì àjọ ayé yín ẹ yé hùwà bíi Ọ̀dẹ́dọ̀yìn àwọn tí mo torí ẹ̀ wá sórí mídíà nìyẹn mo dẹ̀ bẹ̀ àwọn ọmọ Ọlọ́run mo sọ lẹ́ẹ̀kan Tọ́pẹ́ Àlàbí tó kọ̀ndẹ́ẹ̀mù orin olórin yìí ní nǹkan bí ọdún 15 sẹ́yìn Tọ́pẹ́ Àlàbí dá ìjà lẹ̀ nínú ìdílé mi nígbà tí mo ṣe kásẹ̀tì tó ń lera mo máa ra gbogbo kásẹ̀tì àwọn ọmọ Ọlọ́run máa ra gbogbo kásẹ̀tì àwọn ọmọ Ọlọ́run mo máa ra àwọn kásẹ̀tì ọmọ Ọlọ́run tí n bá ti ra àwọn kásẹ̀tì wọ̀nyẹn tán màá wá kó wọnú yàrá màá gbàdúrà sí màá pray lórí kásẹ̀tì wọ̀nyẹn to cut the story short màá kà gbàdúrà ni mo lọ sórí òkè mo ra gbogbo kásẹ̀tì a dẹ̀ máa láìkì kásẹ̀tì èmi àti mọ́mì à ń bọ̀ so mọ́mì láìkì kásẹ̀tì Tọ́pẹ́ Àlàbí èmi náà láìkì ẹ̀ ní ìyẹn ní kásẹ̀tì tó fi kọ orin ọ̀run nígbà yẹn ọjà ayé kankan bá a ṣe ra kásẹ̀tì wọ̀nyẹn nìyẹn bá a ṣe fẹ́ kó wọnú ilé mo bá gbóhùn ọba àwọn ọba Násùrù ọmọ mi ò gbọ́dọ̀ kó kásẹ̀tì wọlé ẹ̀yọ tí Tọ́pẹ́ Àlàbí jáde ń bẹ̀ ẹni tí mo dẹ̀ fẹ́ràn ni nǹkan ẹni ò sọ fún ẹ̀dá alààyè ju ẹ̀ máa tìyàwó mi èyí ni ọ̀rọ̀ ṣẹlẹ̀ débẹ̀ over 15 years bíi 12 years lolúwa ní ẹyọ kásẹ̀tì tí Tọ́pẹ́ Àlàbí kúrò pé orin tí ẹ gbọ́ yìí orin ìjọba ọ̀run ni ṣùgbọ́n ohun tí ó gbé jáde inú odò lóhùn yẹn ti wá inú òkùnkùn lóhùn yẹn ti wá ẹnìyẹn ṣẹ̀dá Ọlọ́run mo ní hà irú ohun wo ni mò ń gbọ́ ẹ̀ irú ohun wo ni mò ń gbọ́ ẹ̀ mo pe mọ́mì mo ní lẹ́ẹ̀kínní ẹ̀kejì ẹ̀kẹta mo ní mọ́mì Olúwa àwọn ọmọ ogun sọ pé ká yọ kásẹ̀tì Tọ́pẹ́ Àlàbí kúrò nínú kásẹ̀tì mo ní mi ò dẹ̀ mọ́ ni mọ́mì bá dá síjà kí ni ìṣòro ọ̀tá mi àṣẹ̀ṣẹ̀ bọ̀ lórí òkè ìṣèdè mi fún ara mi ni mo fowó ara mi rà gbé bá a láṣẹ wá fowó ra ẹ̀ka táwọn akó dànù mo lÓlúwa sọ pé ká má kó wọnú ilé o a wà ní àjàǹgbà náà bá a ṣe mo ní ó bá bínú kìyàwó mi ó bínú wọlé n bá kó dànù n bá kó jáde nínú kásẹ̀tì mi kó wọlé nígbà tó di ọdún kejì sọdún kẹta ìyàwó mi wá ra pípà wá pé dádì máa bọ̀ Tọ́pẹ́ Àlàbí tẹ́ sọ fún wa ní ọdún kejì tẹ́ sọ fún mi lọ́dún kejì yìí pé kí n wo ìgbà yẹn lọ́rọ̀ lẹ́yìn ọdún kejì ẹ̀ lọ́rùn àrà àtúnwọ̀n àtàjànàkú jáde ni ìyàwó mi sọ dádì ó dẹ̀ sọ nígbà yẹn o ìgbà tó tó yá tí Tọ́pẹ́ Àlàbí bẹ́ẹ̀ sì ń wọ ẹ̀rìngì ńlá níyàwó mi sì sọ pé dádì Ọlọ́run ò ní fi í sílẹ̀ ẹ̀ dẹ̀ sọ nígbà yẹn mo ní we thank God ọ̀rọ̀ tí mo sọ fún ẹ̀yin má sọ sí public o ẹ jẹ́ ká má sà gẹ́gẹ́ bí Olúwa tẹ tí ìbá ṣe ohun tó sọ yìí mi ní sọ láéláé I will never say it torí pé èmi kọ́ ni ó sì dájọ́ rẹ̀ ẹ wo àwọn ṣọ́ọ̀ṣì tó ti ń ṣe ẹ̀yin wá nígbà tó tún wá gbé ọmọ ọlọ́mọ tó tún gbé fún ìyá bàbá ní bàbá tó tún sọmọ yẹn dọ́mọ àlè
ìyàwó mi pè mí pé dáàdì ọlọ́run rẹ̀ ilé ọlọ́run tó máa sìn o ipe ẹ̀dẹ̀ sọ̀rọ̀ nígbà yẹn pé obìnrin yìí sọmọ ọlọ́run ipe àgbẹ̀dọ̀ kó kásẹ̀tì ẹ̀ tí ìwọ ló dẹ̀ ra ká èmi fún ara mo fún wàrà mi rà if I don't have interest on her I will buy it bí mo ṣe fẹ́ kó wọnúlé lolúwa sọ pé ẹgbẹ́dọ̀ kó kásẹ̀tì jáde pé ẹ̀ lè kó wọnúlé bíbẹ̀ kọ́ mi ò ní bá ń wọlé pé orin yìí ó fi kó àwọn ọmọ ọlọ́run jẹ ni pé inú odò inú òkùnkùn ló ohun yìí ti wá láti gbàjọba láti gbàgbára táńlò yìí ìdí kọ́ńtò di pé ìyàwó mi ṣe wàá accept so Tọ́pẹ́ Àlàbí yẹn náà bá ní jáde ní kọ̀rẹ́ tángọ̀ kò sí ẹ̀mí mọ́ nínú church mọ́ tábàtà ti rí ìràwọ̀ láti rí star ni wọ́n á pè wọ́n tó kọ̀rẹ́ torí olórin ṣé Tọ́pẹ́ Àlàbí lè dìde dúró pé ọmọ ọlọ́run lòun ni àti 15 years ago bí 30 years ni kò sẹ́ni tó gbọ́ lẹ́nu mi iye mi àti ìyàwó mi nìkan gbogbo èèyàn yàtọ̀ sí àwọn ìjọ ọ̀run àpáàdì ta ló lè pé Tọ́pẹ́ Àlàbí lọ ṣọ́ọ̀ṣì yàtọ̀ pé ó lọ há sí ọ̀dọ̀ bàbá ní orí òkè kínní ìgbà tó há sí ọ̀dọ̀ bàbá ẹni tí ò ní ṣọ́ọ̀ṣì kò níran gidi kan kí ló dé ìgbà tó fẹ́ ṣègbéyàwó fún ọmọ ẹ̀ kí ló dé tí bàbá Àkàndé ò lọ síbẹ̀ ṣebí ó sùn pẹ̀lú ọmọ ni so gbogbo ẹ̀yin olórí ẹ̀mí mo fi ọba àwọn bá bẹ̀yìn gbogbo wa pátá olórí ẹ̀mí náà lèmi wòlíì rẹ̀ ni mí ẹ jẹ́ kí a yẹ kúlẹ̀ láti máa ba orin olórin jẹ́ ẹ kúrò nídìí láti máa ba orin olórin jẹ́ ọlọ́run fún ẹ lórí tiẹ̀ ó fún ẹ lẹ́ni tó kí ló ń kàn dẹ́mu ti orin ẹlòmíì fún lórí afẹ́fẹ́ kò sẹ́ni lè mọ ọlọ́run tán you can't know everything about God is mystery bóun ẹlòmíì kí ọlọ́run pé ọlọ́run ẹlẹ́ṣẹ̀ gígùn ọlọ́run ò tẹbi wó bí pa ọlọ́run olórí gògòrò bí ọlọ́run fúnra ara rẹ̀ ọba ti sọ pé òun èso olórí gògò leave there. Tọ́pẹ́ Àlàbí èyí tó bá kọ̀ndẹ́mù àwọn olórin ibi gbogbo tó bá dé is enough bí bẹ́ẹ̀ kọ́ ìdájọ́ ọlọ́run ń bọ̀ lórí yín o àdàbí tí mi bá ṣe wòlíì ọlọ́run ọ̀gá ògo